fẹ́ kí n káàbọ̀ sórí ètò wa oore ọ̀fẹ́ fún ìyípadà ní àkókò yìí. Ẹ ṣé tí ẹ tún tẹ́tí sí wa tí ẹ sì ń wò wá ní ibi gbogbo ní orílẹ̀-èdè yìí. Ó jẹ́ ayọ̀ mi láti tún wà ní àkókò yìí láti tún lè bá yín sọ̀rọ̀ Ọlọ́run. Fún ẹ̀yin tí ẹ ní ìbéèrè tí ẹ sì ń ronú bí ẹ ó ṣe bá wa sọ̀rọ̀, a máa ń fi nọ́mbà mẹ́ta sí ìta. Ẹlẹ́kẹta yẹn ni a máa fi ṣe WhatsApp. Wọ́n jẹ́ kí n tún sáré pé mẹ́tẹ̀ẹ̀ta fún wa ká tó lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run ní àkókò yìí. 07038085652 07038085652 àti 07087682122 07087682122 àti 07055307492 07055307492. Àwọn nọ́mbà tí mo fi síta yìí ni wọ́n wúlò púpọ̀ láti lè bá wa sọ̀rọ̀. Fẹ́ kí a mú bẹ́ẹ̀lì wá sí ìwé Máàkù orí 4 ní àkókò yìí. Ìwé Máàkù orí 4 ni mo fẹ́ kí a wò. Ọkùnrin ọlọ́gbọ́n kan sọ ọ̀rọ̀ kan ní etí mi tí ó pè mí níjà púpọ̀. Ó wí pé ìgbé ayé Kristẹni ó súnmọ́ ìjì púpọ̀. Nínú kéèyàn ṣẹ̀ṣẹ̀ jáde nínú nǹkan, tàbí kó ṣẹ̀ṣẹ̀ wọnú nǹkan, tàbí kó wà láàrin gbogbo nǹkan. Mo fẹ́ ràn wá lọ́wọ́ bí a ṣe ń rìn àjò ayé wa tí ìjì sì ń fẹ́ lọ́tùn lósì nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ní àkókò yìí. Ìwé Máàkù orí 4 ẹsẹ̀ 45 wípé ní ìjọ kan náà nígbà tí alẹ́ lẹ́ tán, ó wí fún wọn pé ẹ jẹ́ kí a ré kọjá lọ sí apá kejì. Nígbà tí wọ́n sì ti tú ìjọ ká, wọ́n sì gbà á gẹ́gẹ́ bí ó ti wá sínú ọkọ̀. Àwọn ọkọ̀ kéékèèké mìíràn pẹ̀lú sì wà lọ́dọ̀ rẹ̀. Ìjì ńlá sì dìde, ìbí sì ń bù nínú ọkọ̀, tó bẹ́ẹ̀ tí ọkọ̀ fi bẹ̀rẹ̀ sí í kún. Òun pàápàá sì wà ní ìdí ọkọ̀, ó ń sùn lórí ìrọ̀rí. Wọ́n sì jí i, wọ́n sì wí fún un pé, olùkọ́ni, ìwọ kò bìkítà bí àwa ṣègbé. Ó sì jí, ó bá afẹ́fẹ́ náà wí, ó sì wí fún òkun pé, dákẹ́jẹ́. Afẹ́fẹ́ dá, ìparọ́rọ́ ńlá sì dé. Ó sì wí fún wọn pé, èṣe tí ẹ̀yin fi ń ṣe ojo bẹ́ẹ̀? Ẹ kò tíì ní ìgbàgbọ́ síbẹ̀. Olúwa a dúpẹ́ fún ọ̀rọ̀ yín. A dúpẹ́ fún gbogbo ọkàn tí wọ́n ti wá tẹ́tí sí ọ̀rọ̀ yín ní àkókò yìí. Mo gbàdúrà pé kí ọ̀rọ̀ yín kí ó lè ní ipa tó dára nínú ọkàn àti ayé ẹnì kọ̀ọ̀kan. Olúwa pé kẹ́ lè lo ọ̀rọ̀ yín láti lè bá wa wí, láti lè rú wa sókè, láti lè pè wá níjà. Ògo ni fún yín torí pé ẹ lè ṣe jù báyìí lọ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo pè kókóró yìí ní fi orí rẹ lé orí ìrọ̀rí. Fi orí rẹ lé orí ìrọ̀rí. Ẹsẹ̀ 42 yẹn ó ní òun pàápàá sì wà ní ìdí ọkọ̀, ó ń sùn lórí ìrọ̀rí. Nígbà tó ń sùn yìí, nǹkan kan ń ṣẹlẹ̀ lọ́wọ́. Ohun tí ó ń ṣẹlẹ̀ náà ni pé ìjì ti dé. Ìjì yẹn, afẹ́fẹ́ tí ń ṣe lòdì, omi ti bẹ̀rẹ̀ sí kún inú ọkọ̀. Àwọn tí ó sì wà nínú ọkọ̀ pẹ̀lú Jésù, àwọn tó ní ìmọ̀ nípa ìjì ni àti ohun tí wọ́n lè ṣe, gbọ́n sa ipá wọn títí wọn kò rí ọ̀nà àbáyọ. Wọ́n wá ìbò ni Jésù wà láàrin gbogbo tó ń ṣẹlẹ̀ yìí. Òun kò wà nísàlẹ̀ nínú ọkọ̀, ó sùn tiẹ̀. Ṣùgbọ́n nǹkan tó ṣe náà ni pé kò kàn sùn lásán, ó gbé orí rẹ̀ lé ìrọ̀rí. Ó gbé orí rẹ̀ lé ìrọ̀rí. Eléyìí tí a ń pè ní pílò
ṣe rí ìrọ̀rí jẹ́ ohun tí ó máa ń ran lọ́wọ́ láti lè sùn dáadáa. Ìrọ̀rí jẹ́ ohun tó yẹ pé ó máa ń jẹ́ kéèyàn lè fi ara rẹ̀ lọ́kàn balẹ̀ pẹ̀lú. Ṣe rí àwọn kan wà tó yẹ pé tí wọn kò bá ti fi ìrọ̀rí sùn níṣe lọ́rùn ó máa dùn wọ́n. Rí tọ́rùn ẹlòmíì ò ṣe báyìí. Tọ́rùn ẹlòmíì ò dúró tí ò ní ṣe yí sọ́tún tí ò ní ṣe yí sósì. Wọ́n lò sùn lọ́rùn nítorí pé kò fi ìrọ̀rí sí ibi tó ti fẹ́ sùn ni. Tẹ̀wá ní rántí pé bàbá ńlá wa Jákọ́bù nígbà tí wọ́n lọ rìn àjò láti padà sí ọ̀dọ̀ Lábánì kó tó di pé wọ́n rí ìyàwó fẹ́. Bíbélì sọ pé wọ́n dé ibì kan tí à ń pè ní Bẹ́tẹ́lì. Bíbélì wá sọ pé nígbà tí wọ́n wá fẹ́ sùn lálẹ́, ó dà òkúta ni wọ́n mú láti ṣe kí ni o, láti fi ṣe ìrọ̀rí kí wọ́n lè ró oorun sùn níbi tí wọ́n wà. Ṣe rí ìrọ̀rí mọ̀ dáa púpọ̀ o. Ìrọ̀rí sì ń ṣiṣẹ́ gidigidi. Ẹ jẹ́ kí n sọ fún yín pé ìrọ̀rí ó wúlò gidigidi fún gbogbo ènìyàn. Ó sì dára kéèyàn máa lò ó. Mo ti lọ sí ilé ìtura kan tó yẹ pé ìrọ̀rí tó wà níbi ibùsùn tó wà nínú yàrá náà 4 ni. Tó yẹ pé ẹni tó bá sùn ó lè fi kan sápọ̀ ọ̀tún gan kó tún fi rọ ara lẹ́gbẹ̀ẹ́ kan. Ó lè fi kan sápọ̀ òsì. Ẹlòmíì á máa fi ìrọ̀rí síbi ẹsẹ̀ láti lè jẹ́ kí ẹsẹ̀ yẹn kí ó lè dúró dáadáa. Bákan náà ni àwọn ìrọ̀rí kan wà nínú ọ̀rọ̀ Ọlọ́run tí èmi àti yín nílò láti fi orí wa lé. Lẹ́ẹ̀kan sí ẹ kí n sọ fún wa pé ní ìrìn àjò ayé àyíká ìjì la wà. Nínú ká ṣe máa jáde nínú ọ̀kan tàbá ń kó sínú ọ̀kan tàbá wà láàrin gbogbo ọ̀kan. Ìjì ni ọ̀rọ̀ ìṣúná tí kò ṣe dáadáa. Ìjì ni ọ̀rọ̀ ìdílé tí kò tò. Ìjì ni ọ̀rọ̀ iṣẹ́ tí kò lọ déédéé. Ìjì ni ọ̀rọ̀ àwọn ọmọ tí wọn kò gbọ́ ìbáwí. Ìjì ó ní ọ̀rọ̀ àìlówó lọ́wọ́. Ìjì ni ọ̀rọ̀ kò sí ààbò tó dára tó lórí ilẹ̀ alààyè. Ìtàn yìí sọ fún wa pé Jésù ló ní ẹja lọ sí apá kejì. Nígbà tó sì wí ẹ̀kan lọ sí apá kejì, ó túmọ̀ sí pé wọ́n ń lọ sí apá kejì. Ohun tí Olúwa ṣe náà ni pé ó lọ rèé sùn. Kí ló sì ṣe o? Ó gbé orí rẹ̀ lé ìrọ̀rí. Ìwọ náà bí ìjì ṣe ń fẹ́ láyé, gbórí rẹ lórí ìrọ̀rí. Ìrọ̀rí kìíní tí mo fẹ́ kó gbórí rẹ lé lórí, òun náà ni ẹni tí Ọlọ́run ń ṣe. Ta ni Ọlọ́run sí ọ? Ǹjẹ́ o tiẹ̀ mọ Ọlọ́run rárá bí? Tí nǹkan kékeré kan tó ṣẹlẹ̀ sí ọ, ó ti máa gbọ̀n. Ó ti máa sá kíjokíjo. Ọ̀pọ̀lọpọ̀ wa níbi tá a ti ń sá fún wàhálà láti kó sínú omi. Èyí tá a wá kó sí ó ga ju èyí tí à ń sá fún gan lọ. Bíbélì ní fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa. Má ṣe tẹ̀ sí ìmọ̀ tara rẹ nìkan. Ó ní mọ̀ ọ́ ní gbogbo ọ̀nà rẹ. Ó ní yóò tọ́ ìṣiṣẹ́ rẹ. Bíbélì sọ fún wa nínú ìwé Àìsáyà orí 29 ẹsẹ̀ 3. Àìsáyà orí 29 ẹsẹ̀ 3. Bíbélì wípé ìwọ ò pa á mọ́ ní àlàáfíà pípé ọkàn ẹni tí ó sinmi lé ọ nítorí tí ó gbẹ́kẹ̀lé ọ. Ṣẹ́rí tó ṣẹlẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ aláàmẹ́ tọ́lọ́run ṣe. Nítorí náà a ò lè sinmi lé. Nítorí náà a ò sí lálàáfíà. Nítorí náà ọkàn wa kò balẹ̀. Ọkàn rẹ ò balẹ̀ torí pé ò mọ Ọlọ́run. Sórí ìrọ̀rí kìíní tó nílò láti gbórílé tí ó fi ọlọ́kàn balẹ̀, òun ni ẹni tí Ọlọ́run ń ṣe. Olórin Dáfídì ní Ọlọ́run ní ààbò wa àti agbára wa. Lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Ta ni Ọlọ́run sí ọ? Ọlọ́run ni bàbá tèmi. Ọlọ́run ni olólùfẹ́ mi.
Ọlọ́run ni alátìlẹ́yìn mi, Ọlọ́run ni odi mi, Ọlọ́run ni asà mi, Ọlọ́run ni ohun gbogbo nínú ohun gbogbo fún mi. Mi ò mọ̀ tiẹ̀ o, ṣùgbọ́n Ọlọ́run yìí tèmi ní, Ọlọ́run alágbára yìí, òun ló ní gbogbo agbára láyé àti lọ́run. Ǹjẹ́ ó tiẹ̀ ń sinmi lé Ọlọ́run yìí rárá bí? Ọ̀pọ̀lọpọ̀ wa ènìyàn là ń sinmi lé. Ègbé sì ni ẹni tó fi ènìyàn ẹlẹ́ran ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Ègbé ni fún. Kí ni ègbé tó ń sọ níbi? Òun ni ìbànújẹ́ tó jinlẹ̀. Torí pé ènìyàn ara yóò kùnà. Ǹjẹ́ o mọ̀ pé Ọlọ́run kò ní kùnà? Olórin yẹn ní mo lọ lọ́run tí kì í kùnà, mo lọ́lúwa tí kì í kùnà, mo lọ́lúwa tí kì í kùnà, tí kì í kùnà, tí kì í kùnà, títí ayé. Ó ní àmín, Jésù kò lè kùnà, àmín, Jésù kò lè kùnà, àmín, Jésù kò lè kùnà, Jésù kò lè kùnà, Jésù kò lè kùnà, títí ayé. Gbogbo nǹkan ni kò dá mi lójú. Mo mọ Ọlọ́run alààyè, ẹni tó wà lánàá, ẹni tó wà lónìí, ẹni tó wà títí ayérayé, ẹni tí fẹ́ẹ́ rí wípé ẹni tí ń pa wá mọ́ kì í tó gbé, bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa ni olùpamọ́ wa, Olúwa ni òjìji wa, ní ọwọ́ ọ̀tún rẹ̀ òrùn kì yóò pa wá ní ìgbọ̀nsán tàbí òṣùpá ní ìgbòru. Gbọ́ wàhálà bẹ̀ ni pé lójú tiẹ̀ Ọlọ́run tiẹ̀ máa ń sùn torí pé ò mọ Ọlọ́run. Ìrọ̀rí kìíní tó gbọ́dọ̀ gborílé láàrin gbogbo nígbà tí ìjì bá dé, tí kò sálábàárò, tí kò sí ọ̀rẹ́, òun ni ẹni tí Ọlọ́run ń ṣe. Olórin yẹn ní ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí mi, ohun tí Jésù máa ń ṣe èyí tó dára ni. Ó lè jọ pé kò dára lójú tèmi, ó lè jọ pé ó ti dàrú lọ́dọ̀ tèmi, ṣùgbọ́n ohun tí Jésù máa ń ṣe èyí tó dára ni. Kò pẹ́ dé rí, kò ṣàṣìṣe rí. Gbọ́ mi dáadáa, o nílò láti gbé orí rẹ lé ìrọ̀rí ẹni tí Ọlọ́run ń ṣe. Kì í kàn ṣe pé kó gbé orí rẹ lé ìrọ̀rí ẹni tí Ọlọ́run ń ṣe nìkan, o nílò láti gbé orí rẹ lé ìrọ̀rí agbára Ọlọ́run. Ṣé rí àwọn agbára tí à ń tẹ̀lé káàkiri, mi sọ pé wọn kì í ṣagbára, ṣùgbọ́n wọn a máa sunkún. Àwọn agbára tí à ń tẹ̀lé káàkiri, ọ̀pìn sọ pé wọn kì í ṣagbára, ṣùgbọ́n wọn kì í ṣagbára tó. Agbára kan wà tó ju gbogbo agbára lọ. Kí n ka ẹsẹ̀ Bíbélì fún wa, ìwé orin Dáfídì ìkejì-lé-ní-ọgọ́ta 62, ìkejì-lé-ní-ọgọ́ta ẹsẹ̀ 11 wípé Ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, lẹ́rìn kejì ni mo gbọ́ èyí pé tí Ọlọ́run lè kí ni o, lè agbára. Ta ló ní agbára o? Tí Ọlọ́run ni. Olórin kan tún sọ pé kò ságbára tó dàbí ti Jésù, kò ságbára tó dàbí ti bàbá, kò ságbára tó dàbí ti Jésù. Agbára, agbára, agbára tó já agbára lọ. Mo gbàgbọ́ pé agbára ńlá ni agbára Ọlọ́run wa. Mo gbàgbọ́ pé gbogbo agbára láyé lọ́run Ọlọ́run wa lónìí. Mo gbàgbọ́ tọkàntọkàn pé kò sí agbára míì lẹ́yìn ti Ọlọ́run wa. Mo gbàgbọ́ tọkàntọkàn pé kò sí alágbára míì lẹ́yìn rẹ̀. Gbogbo agbára yòókù kì í ṣagbára. Agbára tó jẹ́ pé ó ní nǹkan tí ó ń wọlẹ̀. Àwọn agbára tó jẹ́ pé ó ní nǹkan kékeré tí wọ́n ta sí wọn, tí wọ́n fi ṣìṣe. Agbára Jésù, agbára tí ò sóko rí, agbára tí ò yí padà rí, agbára tí ò dínkù rí, agbára tó wà títí láéláé ni. Mo ń sọ fún ọ pé láàárín gbogbo ìjì, gbé orí lé ìrọ̀rí ẹni tí Ọlọ́run ń ṣe. Gbé orí lé agbára Ọlọ́run, torí pé agbára Ọlọ́run nìkan ló lè yọ. Agbára Ọlọ́run nìkan ló lè dá ìjì dúró. Ẹ̀mélòó ni Jésù sọ̀rọ̀ sí ìjì tí ìjì náà fi dákẹ́? Ẹ̀ẹ̀kan. Jésù wípé dákẹ́ jẹ́. Kì í ṣe àárọ̀ ọjọ́ kejì o, kì í ṣe lẹ́yìn wákàtí 6 o. Lójú ẹsẹ̀
nìjì sì dákẹ́jẹ́. Kí ló dé tó wá sinmi lágbára rẹ̀? Kí ló dé tó wá sinmi lé agbára rẹ̀? Agbára yẹn tó, agbára náà sì wà láàyè síbẹ̀. Agbára Jésù wá síbẹ̀, agbára Jésù wá síbẹ̀, agbára Jésù wá síbẹ̀. Jésù mi kò rébi kan, kò lọ́bi kan rí. Agbára rẹ̀ sì ni ó wà láàyè síbẹ̀. Mo ṣe ń tẹ̀síwájú ní wàásù yìí, mo ń pè wá níjà pé ká gbé orí wa lórí àwọn ọ̀rọ̀ rí láàrin gbogbo àwọn ìjì tí à ń là kọjá yìí. Ìrọ̀rí kẹta tó lè ṣiṣẹ́ fún ọ dáradára, ó ní ìlérí Ọlọ́run. Ó ní ìlérí Ọlọ́run. Arákùnrin kan fẹ́ ṣègbéyàwó tí mo mọ̀. Wọ́n ní ẹnìkan bá ríran sí wọn pé wọn ò gbọ́dọ̀ ṣègbéyàwó tí ó lárinrin o. Wọ́n nítorí pé ìkánnù tàbí ìyàwó rẹ̀ yóò wọ wèrè níjọ́ ìgbéyàwó wọn tí èrò bá ti wà níbi ìgbéyàwó wọn. Ẹ kí n fẹsẹ̀ bíbélì tí ayé oníwàásù jọ tó ń lọ tó fi hàn. Orin Dáfídì 27. Orin Dáfídì 27 ẹsẹ̀ ìkíní. Ó ní ẹ̀rù bá òun púpọ̀. Ó ní ọkàn òun mì púpọ̀ pé ìsìnwín àti ìyàwèrè bò níjọ́ ìgbéyàwó. Ọlọ́run mọ̀mọ̀ jàrí. Ó ní ìyàwó àlùfáà wọn wí pé ó gbọ́n tí Bíbélì sọ ni. Wípé Olúwa ni ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi, ta lè mi ó bẹ̀rù? Olúwa lé agbára ẹ̀mí mi, àyà ta ni yóò fò mí? Nígbà tí àwọn ènìyàn búburú, àní àwọn ọ̀tá mi àti àwọn abínúkù mi súnmọ́ mi láti jẹ ẹran ara mi, wọ́n kọsẹ̀, wọ́n sì ṣubú. Arákùnrin náà ní ọkàn ó ló sì gba ìtura. Ó lọ́kàn òun sì balẹ̀. Ó láwọn ṣe ìgbéyàwó. Ó ló dùn. Ó ló rárinrin. Àwọn èèyàn wá, kò sì sẹ́ni tó ya wèrè. Àṣírí gbogbo lọ́lọ́run túbò. Torí pé Olúwa ni agbára ẹ̀mí rẹ̀. Kì í ṣe ènìyàn lágbára ẹ̀mí rẹ̀. Ó ti mú ìlérí Ọlọ́run. Ó ti gba ìlérí Ọlọ́run pé báwọn abínúkú gan bá yí ká, àwọn ni wọ́n ṣe kí ni o? Àwọn ni wọ́n ṣubú. Kò fi wọ́n ṣépè. Ohun tó ṣe ni pé ó di ìlérí Ọlọ́run mú. Ẹ kí wọ́n fi ìlérí Ọlọ́run hàn yín nínú ìwé Máku orí 4 yẹn. Ìlérí tọ́lọ́run ṣe fún wọn nínú ìwé Máku orí 4 yẹn kò le rárá. Ní ẹsẹ̀ 45 yẹn. Nínú ìjì yẹn, Bíbélì wí pé ní ìjọ kan náà, nígbà tí alẹ́ lẹ́ tán, ó wí fún wọn pé ẹ jẹ́ kí a rékọjá sí apá kejì. Kò sí bí ìjì yẹn ṣe pọ̀ tó. Jésù sọ fún wọn pé àwọn ń lọ síbo apá kejì. Ìlérí tó ṣe fún wọn nìyẹn. Bí ìjì náà tẹ̀síwájú, bí ìjì náà bá dúró, ohun tó dájú ni pé wọ́n ó dàpá kejì. Paul apostoli nínú ìwé Iṣẹ́ àwọn apostoli, nígbà tí ìjì dé, àwọn tó wà nínú ọkọ̀ wọn ò lè jẹun fún ọjọ́ 14. Ó pè wọ́n pé ẹ jẹ́ jẹun, torí pé Ọlọ́run tí mò ń sìn ti ṣèlérí fún mi pé ọ̀kankan náà wa ò ní kú. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún, kì í ṣe èèyàn. Ohun tó Ọlọ́run bá sì sọ, kí ni yóò ṣe o? Yóò ṣẹ. Kí ló dé tó wà tẹ̀lé ìlérí yẹn? Ó di ìlérí yẹn mú ṣinṣin. Àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa yóò borí ìdánwò, torí mo di ìlérí yìí mú. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tó fún ọ. Ìwọ ló gbá ìlérí Ọlọ́run mú. Ìwúgbà tó mọ ìlérí Ọlọ́run kọ́, bó ló ṣe dì mú,
bó ló ṣe pèsè ara rẹ, bó ló ṣe pèsè ayé rẹ, bó ló ṣe pèsè inú iṣẹ́ ìránṣẹ́ rẹ, bó ló ṣe pèsè inú ẹbí rẹ, bó ló ṣe pèsè orí ayé àwọn ọmọ rẹ. Wọ́n ti ríran sí ọ̀pọ̀ òkú, wí fún wọn pé Bíbélì wí pé èmi kì yóò kú ikú kan bí kò ṣe yíyè, kí èmi kí ó lè bá ròyìn iṣẹ́ Olúwa, jẹ́rìí sí ìlérí Ọlọ́run. Àwọn kan wọ́n sọjọ́ tó kù, Ọlọ́run ti mọjọ́ tó kù. A ti fi lélẹ̀ fẹ́yàn láti kú lóòótọ́, ṣùgbọ́n kì í ṣọ̀rọ̀ ìtẹ́nìkan sọ. Ohun tí Ọlọ́run bá sọ, òun ni yóò ṣe. Ẹni tí ó dé ipò kan, kò sí bó ṣe náwó tó, tí kì bá ṣe ipò rẹ, ò ní débẹ̀. Kò sí bó ṣe tiraka tó, tí kò bá ti tó àkókò rẹ, kò lè ṣẹlẹ̀. Di ìlérí Ọlọ́run. Gbé orílẹ̀ ìrọ̀rí ẹni tí Ọlọ́run ṣe. Gbé orílẹ̀ ìrọ̀rí agbára Ọlọ́run. Gbé orílẹ̀ ìrọ̀rí ìlérí Ọlọ́run. Ní ìparí, gbé orílẹ̀ ìrọ̀rí ìlànà Ọlọ́run. Sórí ọ̀pọ̀lọpọ̀ wa, àwa la fẹ́ ṣáájú kọ́lọ́ máa tẹ̀lé wa. Àtẹ̀mọ́ sọ pọ́lọ́run tẹ̀lé mi mọ́ padà. Rárá, in tó bójú mu ni pé kò jẹ́ kọ́lọ́run ṣáájú kí ìwọ tẹ̀lé. Torí pé gbogbo ọ̀nà tí ò tọ́ lọ́lọ́run lè sọ ní títọ́. Gbogbo ibi gíga lọ́lọ́run lè sọ di pẹ̀tẹ́lẹ̀. Tí ò bá sì sọ di pẹ̀tẹ́lẹ̀, yóò fà ọ́ lọ́wọ́ tó fi gùn. Ọ̀rọ̀ rẹ ni fìtílà sí ẹsẹ̀ mi, ní ìmọ́lẹ̀ sí ẹsẹ̀ mi, àti fìtílà sí ipa ọ̀nà mi. Òun Dáfídì 119 ẹsẹ̀ 125. Mo ṣe ń parí. Kí ló ń tọ́ ọ sọ́nà? Àlá látọ́nà ẹlòmíì. Ó jẹ́ mú tí ò ní yẹ̀ kó máa tẹ̀lé. Ó jẹ́ mú tó dájú kó máa tẹ̀lé. Tó bá ti dọ́dọ̀ dádì, ò tí rí ọ̀rọ̀ rẹ ní fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Jẹ́ kí ìlànà Kristi kó jẹ́ ní tó ń kọ́. Jẹ́ kí Kristi ṣáájú kó tẹ̀lé. Kó wá wo bó ṣe ṣìnà. Ìjì òde o, mi ní kò ní síjì o, ṣùgbọ́n kò lè borí rẹ̀. Tó bá ti lè gbórí lé ìrọ̀rí. Láàárín gbogbo ìjì, ó tún lálàáfíà pípé. Láàárín gbogbo ìjì, ó tún rí pé ìgbàgbọ́ rẹ gba okun sí. Láàárín gbogbo ìjì, ó tún rí pé ó gbé ohun rere ṣe. Àìmọye àwọn tọ́lọ́run ràn lọ́wọ́ láàárín COVID láti gbé àwọn ohun rere ṣe. Láì ṣe pé wọ́n yan ẹnikẹ́ni jẹ. Torí pé Ọlọ́run ló mọ̀ ọmọ ṣe bẹ́ẹ̀ fún wọn. Ta ló mọ̀? Ǹjẹ́ o mọ Ọlọ́run yìí? Ǹjẹ́ o ti gba Jésù lólùgbàlà? Ǹjẹ́ Jésù lólùgbàlà rẹ bí? Ẹni tí ó gba Jésù lólùgbàlà gbọ́dọ̀ mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ lòun. Ó sì gbọ́dọ̀ mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ òun jẹ̀bi ikú ọ̀run àpáàdì. Ó sì gbọ́dọ̀ mọ̀ pé Jésù fẹ́ràn òun. Torí òun ni Jésù ṣe kú la ṣe sín ló ṣe jí dìde. Òun tán sì gbọ́dọ̀ ní ọjọ́ kan pàtó nínú ayé rẹ̀ tó pe Jésù sínú ọkàn rẹ̀ pé Jésù wá di olùgbàlà ọkàn mi. Gba ìyà nípẹ̀kun lọ́fẹ̀ẹ́ lọ́wọ́ Jésù lónìí. Ó sì di ọmọ Ọlọ́run, ó dé ìjọba ọ̀run. Ṣé o fẹ́ ìyà nípẹ̀kun? Wípé Jésù ọmọ Ọlọ́run, ṣàánú fèmí ẹlẹ́ṣẹ̀, kó gba ọkàn mi là. Mo gbà ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà ọkàn mi lónìí. Jésù mo dúpẹ́ torí pé o ti wá sínú ọkàn mi. Jésù Olúwa wa. Àmín. Má gbàgbé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni 07038085652 àti 07087682122 àti 07055307492. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀.